àwọn àfáà wa àwọn ẹni rere tí wọ́n kọ́ níbi wọ́n darí ọpọlọ wa síbi táàtì sóríire ǹjọ́ta àdá ọ̀tún wọ́n yàtọ̀ sí òsì tó ṣe wípé ń tí a bá fi hàn wá ń jọ náà ládámọ̀ wọn ò gbé orí ibúlé alọ́wọ́ بالحق أنزلناه وبالحق نزل wọ́n gbà pẹ̀lú òdodo ṣòkání wọ́n gbé fún àwa náà pẹ̀lú òdodo ọlọ́jọ́ wa náà orí gbé kalẹ̀ pẹ̀lú òdodo àmín àwọn ṣe bẹ́ẹ̀ àwa náà gbà lọ́wọ́ wọn bóri rẹ̀ iṣẹ́ bọ̀ náà nìyí akíra wa pàwà rẹ̀ tó tẹ́wọ́ borí rẹ̀ alhamdulillah ó sì kíra rẹ̀ alhamdulillah kò sí ẹni tó ṣe nǹkan tí ò lẹ́ni tó kọ bẹ́yẹ̀ sórí ibú yóò lọ́gà bí ó pè ọ́ kalẹ̀ pé máa mú gbó yóò kọ́ bí ẹ tí mú gbogbo tí wọ́n máa ń sìgá wọn ní wọ́n máa mú àmọ́ nílá tí ara wọ́n ti di mọ̀álìmù fún wọn Allahu Akbar ọmọ wo láàrín ṣe ẹgbú tí ò ní jẹ tó wá jẹ tán yóò wú ṣe bí ìbá sọ ọmọ tọ́lọ̀ bá lò yóò wú ṣe gbogbo tí a ní tí a máa rán wọn sálè kọ́nà wọn ní mọ̀ ya wèrè torí kí ni wọ́n ti rẹ́ni kọ́ wọ́n sì ti máa ṣe ẹjá dúpẹ́ fún àtó kọ́ alóríire alhamdulillah ẹnu kọ́ alóríire kan fi ẹgbà kọ́ ẹgbà tààrà náà fi kọ́ pèsè ẹlẹ́ẹ̀ní gbọ́ràn ẹlú kojú rẹ̀ owú olóore wọn làwọn náà akíwọn ṣùkárí ayakumullah sáti yí anábì Muhammad sallallahu alayhi wa sallam shahidina bi anna allaha zakka muhammadan wa sammahu mukhtara wa sammahu tayyiba gbogbo àwọn àlúmà nábì shahidina bi anna zakka muhammadan wa sammahu mukhtara wa sammahu sayyida abẹ́ẹ̀rí mọ́nà ti fẹ́ràn nábì tó shahidina bi anna allaha zakka muhammadan وسماه مختارا وسماه سيدا àwọn òbí wa tí a kó àbáwọn àfáà ọlọ́mọdé wọn jẹ̀bi lórí wa شهدنا بأن الله àwọn tí ọmọ amínà ti ti lọ ní زكى محمدا amínà yìí kò kùrì lálẹ̀ وسماه مختارا وسماه سيدا kódà bọ́ lọlé kí ó ṣe amínà وسماه مختارا ṣe amínà سيدا mo kí àwọn jàmá táa fẹ́ òdodo táa sì jókòó tí òdodo ṣùgbọ́n ayakumur rahmanu àwọn ọ̀rọ̀ kan bẹ tí mò ń bá bọ̀ ní òdí akramukumullah bí orílẹ̀ ayé alhaj muslim òdí bórílẹ̀ ayé ṣe tó yìí ó láwọn tí wọ́n darí ayé tí ó fi tòrò ọwọ́ wọn náà sì ni ó ti dàrú ọwọ́ wọn náà ni ó sì dàrú náà شهدنا
a'udhu billahi. أعوذ بالله من الشيطان الرجيم. Jama ẹja jọ wí ni. بسم الله Sofiu. الرحمن الرحيم. Ẹja jọ wí dáadáa. قال موسى لقومه استعينوا بالله واصبروا. Ìgbà tí Ànábì Mùsá torí pé gìrìgìrì àwọn èèyàn fẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ ayé ọ̀pọ̀ gẹ́gẹ́ bí àsìkò tá ń lò lọ́wọ́ yìí, àtẹni tí ó jẹ gbèsè àtẹni tí ó joyè wọ́n jọ ń fìtínà lọ́wọ́ ni. wọ́n jọ ń dààmú lọ́wọ́ ni. Ẹ dákun, ẹ wo géèmù tó le ń tá fi èèyàn kan téèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wá jáde, ẹ ti mọ̀ pé ẹnìkan ní ọ̀rẹ́ ẹ̀rin àyókù sọ̀kan àwọn yòókù ó sunkún nìyẹn. ẹ dákun, èèyàn ṣe ń ra ẹja sínú kànga, ó wá ara ẹja, wọ́n ní gbogbo ẹja náà dé ata ní 40 billion, ìgbà tí ó gbẹja jáde ní máa ń pa kọ̀ǹkọ̀, ó tó pa òkú ẹran nú omi. Ẹ dákun, èèyàn àti ẹ máa dààmú lórí tó dájú. Àwọn èèyàn tí wọ́n ń ṣe báyìí náà, bẹ́ẹ̀ sì rí èrò bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀, bẹ́ẹ̀ rí èrò akíníwọ̀n ọkọ̀ náà lọ́jọ́ náà o. Wọ́n ò ní káàdì ìdìbò. Díẹ̀ púpọ̀ lápè díẹ̀ ni ó wà, nínú díẹ̀ náà kínkín ni ó ṣoríire. Ẹ̀rí nǹkan tẹ̀jẹ́tẹ̀jẹ́ ń tàn ara ẹ̀ jẹ́, àwọn ń tí ọ, àwọn gbé ọgbọ̀ orí ọkọ̀ ọ̀nà post irọ́ ni. Lẹ́yìn ọkọ̀ tó gùn ọgbòmí ọgbà omi lọ́sípítà níbi yẹ́ àṣẹ́ntẹ̀mí ni àjẹ́ntọ̀ mi ni. àṣẹ́bẹ́ ṣe ríre báyé ṣe rí rèé. bóòlọ wí. قال موسى لقومه استعينوا بالله واصبروا. ọkẹ́ ìyá àlùbáríkà ẹ̀yà ìbọ́kà wọ́n sáré ìjọ mi, ẹ̀yìn ìjọ mi. gbogbo gìrìgìrì wọn yóò mọ̀ra ayé استعينوا بالله. kẹ́tọ́ máa wá àánú wọ́ọ̀dù, kẹ́tọ́ máa wá àánú gbogbo àyíká. Ẹ kọ́kọ́ lọ fi Ọlọ́run ṣe àánú nípọ́lọ̀ mo gbọ́rọ̀ mi lé ọ lọ́wọ́. ògbèlé ọlọ́ Party leader ó ti gbowó lọ́wọ́ èèyàn mẹ́wàá, ẹ̀ẹ́sùn ẹkún. استعينوا بالله واصبروا. Nígbà tó mọ̀ ọ̀nà sáré lẹ pósítà rẹ sẹ́nu ọ̀nà sọ́rí pò tutù, tó bá ti lọ tán wọ́n sì wọ́n tún gbé mi ilé, ó gbé mi lé tó bá ń pẹ́ gbé ilé àsìkò ẹ̀ lóde yìí. lóde yìí. استعينوا بالله واصبروا. Ẹ̀gbọ́n àbẹ́ ìdáhùn wọ́ọ̀dù tó ọ̀rọ̀ tí ọjọ́ pàdé rẹ̀ kọ́ tó lọ tọ́lọ́ tó ti fóònù ẹlòmí wèrè ti lọ wọ́lẹ̀ mọ́bọ̀. wọ́n náà máa bọ̀. Irọ́ ni. irọ́ ni. استعينوا بالله واصبروا. Bí bá ti bọ́ ọ̀gbọ́n ọwọ́ dé ọ̀ìdẹ̀ kan ọba pósítà mẹ́rin, àwọn ní tí ẹ̀ làwọn ń ṣe wọ́n ń dé ọ́nì, wọ́n fowó rẹ̀ ra sẹ̀mó láwọn tó fi ń pa àwọn ìyáwọ̀n ìdí gbọ́n dára yóò máa bọ̀ ká jó pàdé rẹ̀ sẹ̀mó rẹ̀ láì ṣe talẹ́ wèrè mí ìwọ̀n náà tó jó wá áfò rẹ̀ rẹ̀ já tútù ìbáṣẹ̀jẹ́ olójú yọbọ́ àtòpọ̀ èèyàn mẹ́rin yóò dóúnjẹ alẹ́ láàgbọ́. استعينوا بالله jẹ́mọ́ ẹni kíni واصبروا. ẹni kíni gbogbo ẹ̀yin dẹ́ta kẹ́mísì ládùúgbò mi ń bì ẹlọ́rọ̀ ògùn tó tọ́ tó gún gìrì
ẹ ti lọ́rọ̀ ògùn fúnpá èyí ẹ̀tẹ́lẹ̀ mi máa ṣe báyìí yóò jákùn bí okùn ẹran ni Yóò jákùn bí okùn ẹran ni. Ẹ mọ̀tì. ẹ mú tì ọ̀nà ojú rẹ̀ ti lọ mọ́ yóò máa panu tó kí yóò máa jẹ kókó Ista'inu billahi wasbiru. Ista'inu billahi wasbiru. ẹ̀yẹ ní gìrìgìrì wọ́n sùmìrú ẹwà lọ ní sùúrù o A ní sùúrù. gbogbo oríkọ́ ni àkọọ́lẹ̀ ó gbé àwọn tákọọ́lẹ̀ ó takò ń bẹ̀ Wọ́n bẹ̀ takọ́lé ọ́tàkò. sọ̀kání Àyàkùnmọ̀ Rahamanu. èèyàn ṣe máa jó lórí tí ò dá lójú àti ìrẹsì ọtí jíjó ọtí yòrò tán oṣù ló kó oṣù mélòó yìí ṣòkòtò ó sòdí rẹ̀ Yóò sòdí rẹ̀. ọ̀ọ́yà ìgbọ̀nsẹ̀ olómi sùúrù ló gbà Lọ́gbà. ẹ̀dàkùnrin tó lọ fi ilé fámílì tó lọ fi yáwó nítorí tí ò lè ṣeéṣe bí ọ̀gá wọn lẹ́mẹ̀rin mọ̀lẹ́bí sẹ́sùn ta tẹ́yìn náà ń wo níran tẹ́yìn wo níran bọ̀dá fẹ́ wọlé ilé ìwẹ̀ ni ó wọ̀ ilé ìwẹ̀ ni ó wọ̀ Ista'inu billahi wasbiru. àtàbúrò wèrè tí ó mọ̀ tí kó mọ́ wọn ní kàkà lọ ẹfẹ́ mọ̀ mí ládùúgbò afẹ́ ẹ̀dẹ́bẹ̀ náà wọ́n lẹ́ ẹ̀dẹ́ tayé ẹ̀wọ̀n afẹ́ arrive ẹ̀lọ́ arrive Ista'inu billahi wasbiru. afẹ́jíkọ́ ni Bẹ́ẹ̀ni. ó dẹ́rọ mọ́ rẹ̀ kú ní Qala Musa liqawmihi ista'inu billahi ẹ bá mi lọ kírun láti lọ fẹ́yàwó fáfíjú láìpẹ́ wasbiru. pẹ̀lú ògo ọlọ́ Amina. ẹ wá lọ ní sùúrù Lọ ní sùúrù. ẹ̀yin ọ̀dọ́ ọ̀bẹ gúngún kó kù ọjà fáyé ara rẹ ìyá rẹ gan mọ̀ kó ń bímọ ọwọ́ bẹ́wúlẹ̀ torí aláyé torí ẹnìkan tàbí ẹ̀rọ mẹ́tẹ̀ká fún bọ̀dá lọ́la tí wọ́n tẹ̀ fáyé ara rẹ gbogbo ọmọ tó bí lọ rí wọ́n ti pín ẹ̀ka ilé àná mọ́mọ́ kan lọ́lẹ̀ yíbò tó bá dé a máa fún èèyàn lọ́rùn ọmọ kan lọ́lẹ̀ haúsá a máa ja déńbé ọmọ mi lọ máa kọ́ díẹ̀ fi sọ́dọ́kọ̀ máa kú dí Ista'inu billahi wasbiru. ọmọ kan ló kó gbárí òun fẹ́ yìn rẹ̀ rúká ọwá fún ọmọ kábí ọmọ ayò ìwọ àbá sí wọ́n fàdá halẹ̀ lórí ẹnìkan tí ẹ fẹ́ dìbò fún dìfáyé rẹ̀ kọ́ wúlò Kó wúlò nínú ayé. ẹ sọ fún ọkọ yín tẹ̀ ń sí ẹ̀bà sí lọ́rùn tí ń jà tí ń lẹ pósítà pé jókòó rí rẹ̀ pé dìbò kọ́ra sẹ̀mọ́ wálé bẹ́bà tí ń bá yé ẹ̀bọ̀ ìmìnì ń bọ́ ọmọ pàmí forí sọ́láyà kò ní jọ jèrè ọmọ yóò kàn kú dànù tọ́tù mọ́ sọ pé ọkọ̀ rẹ̀ tẹ́ ọ lójú èyí tí ń dáwọ́lẹ̀ lórí ọ̀kadà ọlọ́mọ ìjọ dẹ́rí ọkọ̀ mi wò tí wọ́n náà ń wò níran tí wọ́n náà lọ tẹ́ẹ̀jọ lọ fẹ́ẹ̀sì tẹ́ẹ̀jọ ń jó síra yín lọ́ìdẹ̀ èmi lẹ́ ń jọ ń ṣe ń tẹ́ẹ̀jọ ṣe tọ́mọ yín ò fi mojú yín mọ́ kí ni ń yá yín lórí gan dábì lóhùn Ista'inu billahi wasbiru. ẹ̀mí ò ní ẹwẹ́ dìbò Bẹ́ẹ̀ni. kò dẹ̀ sọ̀rọ̀ tẹ́ lọ sí mi lọ́rùn tọ́rùn mi ò gbé àti ń bá bọ́ ilẹ̀ ta sí Ọjọ́ pẹ́. àwọn tí ẹ díje kọ́là kọ́kọ́ àwọn mí ò tiẹ̀ lè jáde mọ́nà tá a bá fà á wọ́n dàgbà sẹ́nu rẹ ni tí mo sì wà lọ́dọ̀ ńgbà náà 1987 nígbà tó ṣe ìlú le kó tó bẹ̀rẹ̀ kó tó wọ búkà náà pọ́npọ́ òṣèlú jẹ́ fóògùn ṣe ń gbà náà wà náà ká sílé ilé agbérẹ́gbì
wọ́n na kásẹ̀ lómi lójú yóò kàn ní star ní orí ìnàmọ́ náà nù pẹ̀lú òka gbádùn òka ń bá ara àdí abẹ́kú Ista'inu billahi wasbiru. wọ́n máa bọ̀ Innal arda lillahi. ilẹ̀ ayé orílẹ̀ ayé tẹ́ rí tọ́lọ́ ní lílẹ̀ ọlọ́run láyé Yurithuha man yasha'u min ibadihi. ẹtú wọn náà ní ó jogún ayé fún o orílẹ̀ ayé ìhàn tó wọn náà ní ó darí ẹ̀ ó lè ṣe ní sùkù ó lè ṣe ní mọ́ǹkàní ó lè ṣàlágbà ẹni tó bá wọ náà kó débẹ̀ ní èdè rẹ̀ Yurithuha man yasha'u àdúrà ni ẹ̀lọ́ kó fún min ibadihi. kò sí tó kọ̀ǹpọ́sì fọ́lọ̀ ìwọ́n náà sọ pé túláàsì ní kíbọ̀dó wọlé ọ̀ ṣe túláàsì kọ́ níláárí ọ̀bá túláàsì náà káyè rẹ̀ ó dáa túláàsì tí ò ṣe fọ́lọ̀ dámilóhùn Innal arda lillahi. ọlọ́run ló nílẹ̀ house ní rẹ́ẹ̀pù ní chairman ní president ní senate ní gómìnà ní ọlọ́run ló nílẹ̀ Yurithuha man yasha'u min ibadihi. àmọ́ àṣẹ orí ilẹ̀ ẹ̀tún wọ ọlọ́run ló gbé fún ẹrú ẹ̀ ibi tẹ́ fojú sọ́nà ní mọ́gbàbẹ̀ o Wal 'aqibatu lil muttaqin. àmọ́ àwọn tọ́lọ̀ bá jogún olè fún yìí àwọn tí ó látùbọ̀tẹ́ tí ó kú lónú wọn àwọn tó bá bẹ̀rù ọlọ́run ni èyí jẹ́ ìbẹ̀rù ọlọ́run tẹ́ ń darí abẹ́ ti fẹ́ à ní ṣépè ẹ̀yin nu àtúbọ̀tán yín nù tọ́lọ̀ ń jogún rẹ̀ fún tọ́lọ̀ ń wò yí ṣe ẹ̀ kàwé jù á lọ bẹ́ẹ̀ sì kàjọ ẹ̀ lálùbáríkà jù á lọ ọlọ́run wá wò yí ṣe ó wá jogún rẹ̀ fún ẹ sì báyé rẹ̀ náà jẹ́ n tó pọ̀ bàjẹ́ fún yín ẹ wá balẹ̀ jẹ́ asọ́mọ̀ká bàbá ilẹ̀ ti bàjẹ́ bó ṣe kéré tó fa ẹwọ̀rọ̀ ilẹ̀ bàjẹ́ àṣẹ akàpẹ́ ògbọ́n ni àṣọ́gbọ́n sí ilé ò bàjẹ́ nísìn Wal 'aqibatu lil muttaqina. ọlọ́run wá wò yín ṣe ó fà yín yọ láàrin wa ọ̀yàn mà dọ́lọ̀ lẹ́bi Wal 'aqibatu. ẹ wá ń tẹ owó lẹ̀ ẹ wá ń sun owó ẹ ń sun orí owó àṣàfẹ́rẹ́fẹ́ chéjì owó wèrè kí wọ́n fi tírélà ru owó ọlọ́run ọbí ti sọ láàrẹ kó tẹ ìyá mi níjọba ìlú láàrin oṣù kan péré kó dọ́wọ́ mi ó tẹ wèrè wọn wọ́n láyé wò náà wáyé torí pé bí ìbá ṣe craziness àti madness wèrè olówó wèrè ó wá ń já bútẹ́bútẹ́ sílé rẹ̀ níbi tí àkọ́fẹ́ lè máa jẹ̀gbẹ́ tí àkọ́fẹ́ lè máa mú tọ̀ ìwọ̀n wá ń owó ká gbàjẹ́lówó change owó nísìn àti ni yóò tú kódà yóò tún dálì kìyàmà gbogbo ẹ̀ kó pamọ́ sí ẹ̀ nírí iná ọmọ yóò tún wá ní mọ̀bẹ̀tẹ̀ bá kú tán Wal 'aqibatu lil muttaqina. lórílẹ̀-èdè níbi tí 2000 ti ń pa erégbò tí 1000 ti ń pa ẹni tọ́rùn ún hó ibà ẹ̀fọn jẹ́ ìrẹ́lẹ̀ èèyàn kú ààkùn òrẹ́lẹ́lá ẹ̀kọ́ 100 naira ká alẹ́fọ̀ wọ̀rọ̀wọ́ lásán wò lè rà mọ́ gúúrè tá a máa ro dànù kò sí lórí igbá mọ́ àyẹ́ borí tútù náà jẹ́ bí ẹran ẹ̀yìn rẹ̀ fà mọ́ kí ní jámọ́ tútù wọ́n ti rótán lẹ́yìn ilé àbí bí ẹni pé orílẹ̀-èdè kẹ́ bí a sí
ẹ̀dàkùn sí Nàìjíríà làwọn ẹ̀sá خذ من حياتك للممات نصيبا olùwọ̀ta ọ̀wọ̀ ayé mẹ́yà خذ من حياتك للممات نصيبا olùwọ̀ta omi lọ́wọ́ tó lè mí yìí mú من حياتك nínú ìsẹ̀mí rẹ̀ khuz nasiba li mamati mú ìpín nínú ayé rẹ̀ ṣe dáadáa kalẹ̀ nígbà tí kú ó pa ọ́ خذ من حياتك èyàn fi ipò ra kìámà ní ipò lẹ́wọ́ fi ra ilé ní ti báyìí للممات نصيبا ìṣẹ̀mí ayé rẹ̀ ọdún 250 million lè ná 10 million tó ìjọba àlìjẹ́nnà ó fi dọ́mà àlìjánà 240 yóò kúta ní ọgbọ̀ ọjà sí so ní wọ́n mi máa rọ́zak náà hun yóò fi kú ọlọ́nà ò ní ẹ̀nà tán ẹ mú díẹ̀ out of ń tàà bùn ẹ̀nà kẹfì ràyọ́nù èmi ọlọ́run ló wí kí ló tẹ́ fi owó ọlọ́run ra èpè èése خذ من حياتك wọ́n tún wá lé ilé wọ́n gbé orí owó tẹ́fì gbà fọ́ọ̀mù ẹ tún wá rí ẹ̀tún wá rí ẹni yìí lápò níyà rẹ̀ kú títì Allahu Akbar ẹni yìí lápò lè bí pàbọ̀dá rẹ̀ wọ́n jáde iná lẹ́yìn nísìn ọdún kẹfà ni wọn ò rí so ó wá wálé nísìn ẹ̀yin mọ̀lẹ́bí mi mo ní dìyín báyìí ẹ dìbò pé bá dìbò fún bàbá yín òbí dáadáa ó yẹ kẹjọ́ mọ̀ pé ọmọ àlè ni ọ́ nígbẹ́ta ń dààmú kásá rí ọ a máa lo oko àtẹ̀lé ọ máa kó mílò rẹ lọ a máa mú kọ ẹmù kọ خذ من حياتك للممات نصيبا bẹ́ẹ̀ bá ti lè rọ́jú kó oúnjẹ rẹ̀ fún ahun oríire òní pé ó yá òun ní pé ìwọ́n ló ti wà lè rọ́jú mú yẹ́rì ètè gbogbo ẹ̀ jíjẹ ọwọ́ mi ń jẹ ẹ̀gún bí ràkún mi bí ẹ dín ìgbẹ́tọ̀ bá ti gbọ́ ohun ọ̀jẹ̀ ẹ̀yin mọ̀lẹ́bí jẹ́ mọ̀ pé oúnjẹ lẹ́yìn náà fẹ́ ẹ̀ lè àlákọ̀ ọmọ àlè pẹ̀lú ọ̀rọ̀ kẹ́pẹ́ lọ lé bá lé wá ọba kó pósítà dé yọ sí òfò sí lágbóré ibi láti dìgbà gírísì ọ̀ ní wọ ilé wá wọlé tà á lè ọjáde bó ní ìyá rẹ ti gbé ọwá asọ́mọ̀pọ̀ oníran ọwá pọ̀ ní sí ibi ẹyà tí ń gà àwọn tí wá ń bọ̀ àwọn tí ara búrẹ́dì fẹ́ yìí náà ajẹ́rì rẹ̀ bá ti ẹ̀fẹ́ bínú tẹ́lẹ̀ náà búrẹ́dì àtàkáyì náà ti kì í lọ́ngì kọ́ ẹfẹ́ mi lọ́ngì ń tèmi o tó lé ẹyọ kan kékeré òyí omi alájẹpanu tó kí وتيقن سفر البعيد قريبا jíwá yíyọ ìrìn àjò tó jìn ó súnmọ́ kálùkù fẹ́ rìn tí ẹjọ́ tí ó bá rìn وعمل اليوم ترجع الولدان من أهواله عند القيامة شيبا min ahwalihi ẹ̀gbọ́ وعمل اليوم síṣẹ́ fún ọjọ́ kan ترجع الولدان من yóò mọ̀ yẹ́jẹ́ òun láì ṣíbà náà tí kúrá ní wí أهواله níbi tí ìbẹ̀rù ọjọ́ náà dé tó dé ibi tọ́jọ́ náà ó lè dé tí ó lè عند القيامة شيبا àwọn ọmọ ọwọ́ ọmọ ọwọ́ ọmọ kéékèèké wọ́n sì máa léwu lórí ó léwu lórí lójijì wọ́n máa ní àbí ọ pẹ̀lú ewu kékeré lọ́pọ̀ àní kékeré jẹ́ bẹ́ẹ̀ ìbẹ̀rù òní ló sọ mí di léwu lórí أهواله عند القيامة شيبا ẹ̀bẹ̀rù أهواله ẹ̀bẹ̀rù عند القيامة شيبا ṣíbà ó jẹ́ wá
fáwọn kò ní síbà. Shiva. International Shiva. لو كنت تخشى من أمور قد مضت kápẹ́lọ́ tí ẹ̀ bẹ̀rù owó tó ṣe lọ láìdá kápẹ́lọ́ ọgbọ́n ọbẹ̀rù pọ̀ ti báyé jẹ́ rí Ọbẹ̀rù. لجعلت يومك ọmọkà للإله رقيبا àsìkò tó ń lò lọ́wọ́ ọ̀bá fi ṣe tọ́lọ́ ní Ọba fi ṣe tọ́lọ́ ní. ẹ̀ bẹ̀rù pé báyé jẹ́ Ọbẹ̀rù. ẹ̀ wá ń sí ẹsẹ̀ mẹ́sẹ̀ Òun sí mẹ́sẹ̀. nítorí pé ẹ̀fẹ́ níbẹ̀ fẹ́ wọlé ẹ ti rí ìyàn mọ́lẹ̀ Orí ìyàmọ́lẹ̀. ẹ ti lu àfihàn ẹ ti lu abuké Ẹlàfẹ́ labuké. ẹ ti lu aboyún Ẹlù aboyún. lábẹ́ sọ bẹ́ẹ̀ ìwọ̀n ẹ̀dẹ̀ wá wà sí ẹ̀dọ́kọ̀ ẹjọ́ á gbogbo kó mọ́ ti dá èrú lẹ̀ kẹ́yìn òbí máa ta pẹ́ẹ́rẹ́ ẹ̀ mẹ́jọ ó lè yí kẹ́mọ́ ti rẹ̀ fi RSVP rice soup very plenty لو كنت تخشى من أمور RSVP rice soup very plenty من أمور قد مضت tó bá ti gba kìnnì bá ìjókòó owó sẹ́lẹ̀ lọ mẹ́rin ẹ̀tẹ̀sẹ́mọ̀ ni mo wá ká ẹ múra ẹnu làrù àtẹ̀yìn ọ̀dọ́ gbogbo òde èrù dìsẹ́mbà lóde ẹ̀ ń jẹ káàkiri ẹ múra ẹ̀jẹ̀ míì tẹ̀ ní mọ́nà alẹ́ mọ́ Òní mọ̀nà lé mọ́. gbogbo alẹ́ olórí mi owó rẹ̀ wọ́n ìkàbé tó jẹ́ kiri bí àgùntàn tí ò mọ́lé mọ́ tó sọnù gbogbo òde àfikárí ọ́nbẹ́ ẹ̀ tí ìfẹ́ mi ń tèmi ẹ̀ tí ìfẹ́ mi ọmọ gbẹ òrùka jọ́sìn fi hàn bí iṣẹ́ náà bọ̀ gbọ́ gbogbo bàbá yín lẹ lù tán lágbolé torí pé ní ẹ kọ́sẹ́ wọ́n ti kú tẹ́ta lẹ́lù nísìn àgànná náà máa lù nísìn máa lu ìyà tí ń jẹ ọ́ àtọmọ wèrè tó fẹ́ tí ń bógò lórí rẹ̀ wèrè fẹ́ wèrè ìyà lúlù òbí wà ní orógùn látojú oorun jíbà àmọ́rún sẹ́ni ìyẹn ti lọ yàdànà bí omi okun ó yà gbọ́mọdé láyà bọ́bá lè kọ́ púpọ̀ lọ wíjì لجعلت يومك للإله رقيبا kí wọ́n lọ tún wílé قم في الدجى olùwọ́tọ̀ wà ní wáàsí ẹni náà Nàám. ẹ̀ dáhùn قم في الدجى dìde lóru Ìdélówu. ọ̀rọ̀ ti dàrú o Ọ̀dàwù. ayé ti dagun Ayédágún. tẹ́ntẹ́n dìde lóru Ìdé. وادعى wàdúrà إليه لعله wàdúrà ọ̀rọ̀ wọn àṣẹ̀sọ́ náà Ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹsẹ̀ sọ́lọ́run. ẹ̀yin ọ̀dọ́ kí ló dẹ̀ dámi lóhùn àyè rẹ̀ gbà ṣe pàtí kákọ̀ yìí èyí tó ṣe lé sí òfò rẹ̀ lọ́sẹ̀ lọ́wọ́ yìí Òfò rẹ̀ ló ń ṣe yìí. gbogbo ẹ̀yin ní déédéédéédéé tẹ́tí lọ́ra báńgà pamọ́ ẹ̀rẹ́ yé pa mí báńgà tèmi ní tí mo kọjọ ó tó mi báńgà tiẹ̀ máa yín lọ olówó sukú ọmọ tó ti ìsàdò ní ọmọ rẹ̀ wá ṣe ẹ̀gzámù àwìn fọ́nà ọ̀nà fún ní deposit mọ́lọ́dé bàbá rẹ̀ olùfaramọ́ sátìdẹ́wò náà bàbá wèrè ọmọ náà wá dé oníwọ̀n fún alínú fún alínú repository dákàbẹ̀ ọmọ wa bí ó sọ fún ìyá rẹ̀ pé mọ́mí tí ma gbádádì mú wọ́n sí òfò ọmọ rẹ̀ tó gbogbo bá gbọ́ ọmọ ọ̀rọ̀gbáyé rẹ̀ bàjẹ́ Allahu Akbar. tí ẹ wó ọ̀rọ̀ owó skú ọmọ san ojoojúmọ́ táàmù kẹta ní tọmọ rẹ̀ ń ṣe láà sẹ́sà ń gbẹ̀ngbẹ̀ ọmọ yẹn lọ́pọlọ bàbá rẹ̀ lórí ibù ẹjọ́ mọ́ ṣètẹ́wò lọ kò gbèsì wálé rí gbèsì wálé rí ìlú náà ń tasọ jáde tọmọ rẹ̀ fi wá lọ wọṣọ rẹ̀ wá ròrò apá rẹ̀ lókè ọmọ ń sapá báyìí aṣọ bàbá rẹ̀ náà pàṣọ bàbá kò ní dáa fún ẹyẹ wá ń de ọmọ rẹ̀ kó lọ wíjì rẹ̀ قم في الدجى وادعى إليه لعله
ọmọ wúlò bàbá òwúlò. wúlò ọpọlọ ní ọmọ rẹ ni tí ó bá lò ó wá mo lè ń jàjọ fún ẹ lọ torí kí ni orí kún kò rẹni tí ó bá lò ó ṣàgbákò bàbá ó ṣàgbákò ìyá wọ́n ń fọwọ́ dáná bí èṣù ẹ̀rọ àwọn ràṣẹ̀sọ́ náà ibi tá a lò lè ó ti débi ìkorò àwọn tí ń gbádùn ti níye báyìí tẹ́ bá káàkiri àwọn tí ń gbádùn ti níye wọ́n níye láwọn tí ń gbádùn ayé. ẹlòmíì ọkàn fún ní bíìlì pé 10,000 ló jẹ gbádùn ó ní ẹgbẹ́ ọmọ ìrọ̀lógún ọ̀lọ́kú wọ́n ní ó ti rí àṣírí ní òtún kó tó bò yóò tù kó tó bò. la'allahu ya'fu bóyá náà lè mójú la'allahu ya'fu wa yaskub dumu'an wa najiba. ọdún lè mójú kú ó lè mójú kú. kí lè ń bá ká ẹni ọ̀dọ́ ẹ̀dá mi lò ayẹyẹ wo lẹ́nu tó lè fẹ́ máa ṣe kábàáyì ayẹyẹ wo ló wà nílẹ̀ nísìn ẹkún ló wà nílẹ̀ ẹ̀kọ́ ní mẹ́lẹ̀. ẹ̀sùn ayẹyẹ tó wà nílẹ̀ ẹlòmíì ti bí ọmọ lórí mẹ́ta báyìí aṣọ tí wọ́n fi kó àkọ́kọ́ náà fi ń kọ́ ọ̀dìsìn ọmọ ọwọ́ wọ́n sáré fọwọ́ kó pamọ́ àtún bí mi yóò tún wọ̀ tó mìíràn bá lóyún wa ní kó máa yọ̀ ó bá yọ̀ nísìn yóò kú ni kò sí tẹ́ tó lè fi yọ̀ ẹ̀dùn ẹran kò sí ń pa kí ni yọ̀ lé lórí ọkọ̀ ló sùn bí òkú tọ́tọ̀ òtàkàkà hánrún ìmọ̀ ọkọ̀ tá láyọ̀ sí kò tí ì jí ẹnu rẹ̀ ti yẹ́ ẹ̀lẹ̀ bí ebè parí ẹ̀jì rí ká bọ́ síbò mi washkur siqama. ó wá ní washkur siqama. ṣẹ́kù ànánu Naam. pariwo àárẹ̀ tí ń ṣe ọ́ sọ́lọ́run ọlọ́run. wa qara babahu. lọ́kànlẹ̀kùn ọlọ́run kọ̀lẹ̀kùn ọlọ́run tààrà. jẹ́mọ́ ẹ̀kan ẹ má kàwọ́ sókè ẹ̀kan báyìí ní Allahu Akbar washkur siqama. ọ̀rọ̀ ojú ọdí ń ṣe ọfọ́ lọ ilé olówó lọ́lọ́ ẹkún lọ sùn fún bẹ́ẹ̀ ló sunkún ọmọ ẹ̀. wa qara babahu. ẹ lọ kànlẹ̀kùn ọlọ́run ẹ lọ́wọ́ ẹ fòtẹ̀sùbá kan ẹ pè ẹ pé ọlọ́run abadan tajidu siqami tabiba. abadan tajidu abadan tajidu èyàn fẹ́ wí siqami tabiba. ọmọ mi abadan tajidu siqami tabiba. abadan tajidu tọ́bí bá lè sìkà ojoojúmọ́ la máa bá ọlọ́run ní tọ́bí ìbà ní dókítà lè sìkà fún gbogbo àrùn tó bá mú ọ ọlọ́run ní dókítà rẹ̀ ọlọ́run ní dókítà. òsì ni o àìríná ni o ọmọ òwúrò ni o ìyàwó yàwèrè ni o ọkọ rẹ̀ yọ̀mùtí ni o àrùn gbogbo ẹ̀ washkur siqama. àrùn ni bàbá wa qara babahu. èyàn ọ̀sẹ̀ ìdámi lóhùn ọmọ rẹ̀ tó mọ́kọ wá lórí méje àrùn nu àwọn nìyẹn. lọ́kànlẹ̀kùn ọlọ́run kó dé orí gidi mú wá orí gidi mú wá. tó ló ti di àjọ ó ti di àjọ ó ti di àjọ ó ti di pẹ́ńtẹ́ yẹ mọ̀ isi ọmọ rẹ̀ ò dá aládùúgbò ìtàn rẹ̀ ò ṣeé kà ìwọ ìyá rẹ̀ ni wọ́n jọ ń fún ilé pè ní wọ́n lọ jẹ́jẹ́ dí ọmọ rẹ̀ bẹ́ẹ̀ni. ọmọ rẹ̀ ti di ara àlejò gbogbo àti ó wà ní ìsìn ní oṣù kejìlá ẹ̀ ọlọ́run ló mọ ibi tó ti fọmọ rẹ̀ ṣe tán lọ́rẹ̀ subhanallah. kọ̀lẹ̀kùn ọlọ́run. wọ́n ti ń dìbò fún kalẹ̀ kálukú ti ń bà á wọ́n ń ba ọmọ rẹ̀ kalẹ̀ wọ́n ń búùkù ọmọ rẹ̀ wọ́n ń búùkù ẹ̀ torí ọmọ rẹ̀ wọ́n ti làgbó lórí mẹ́jọ subhanallah. ìwàrà ti kánà. nínú kánà washkur siqama. wa qara babahu. dákùn wọn tó ń wò mí lálẹ́ gbogbo àgbáyé tẹ́ wáyé ní sí òfò ọlọ́tí jẹ́ ọmọ lálùbáríkà sí wọn ní ó lọ́gun ààrẹ rẹ̀ àbọ̀ lọ́gun ẹ wọ́n ní kí láàárẹ̀ tiẹ̀ dòní ọ̀rọ̀ obìnrin mú lọlé
ọlá ahun bí bàbá rẹ̀ ọjà àgbàdo tó ń jẹ sùkù obìnrin wọn ní òfin ọ ẹ dákun ó mú ọ̀sán tán tó ń jẹ èpò wá ní wòóṣì mo fẹ́ fẹ́ ọ obìnrin ta ní òfin ọ ta ní bẹ̀rẹ̀ tí ń jẹ sùkù bí màálù àrùn sí olúkálùkù bàbá ẹ máa ṣe bá tẹ́lẹ̀ paracetamol kankan jákújákú sí wa ògbúkù àrùn ní sẹlómi wọ́n ti dá ohun mọ̀lẹ́bí fún lẹ́ẹ̀mẹ́jọ òsì ní ta síbẹ̀ náà ọ̀sọ̀ fọ́nà pé nǹkan sí ọ alára kò mọ̀ yà alára kò mọ̀ yà tó bá ti rẹ́nìkan kó agbádá fún tó bá lẹ̀ díẹ̀ yóò máa yan lẹ́ẹ̀mẹ̀wá yóò máa tẹ agbádá mọ́lẹ̀ bí ẹni pé òun gangan lónìí gbogbo ayé amọ̀rin dágídágí bí igi ọ̀pẹ alágbádá àbádá tajídì wò lísìn àmì tàbí ibà ibi tó ń parí ẹ sí àbádá tajídì wò èmi lọ ń bá wí lísìn àmì tàbí ibà. ọba tí mo tọ́jú ààrẹ nítọ́jú ààrẹ ẹ bá ń kí ọlọ́run tó tọ́jú mi ni àbádá tajídì wò lísìn àmì tàbí ibà. kò ní ìdíkì jẹ tún yìí fún ara mi lọ́lọ́ sàlàyé ara rẹ fún أبدا تجدي للسئام طبيبا. dákun sọ́ọ̀sọ̀ tí ń ṣe fọ́nà lóru àbọ̀ ní sọ fún só lè sọ àbò ní lè sọ sọ́ọ̀ lè sọ ẹ̀yìn tẹ̀ lè jí sàdúrà ẹlẹ́jí lọ patí ó tó ti sọ̀rọ̀ ní yé ó fẹ́ fòmí rù wọ́n ní kí ló dé mo ti ń gbọ́lù lọ́ọ̀kan Allahu Akbar wọ́n ní kí ló dé kájọ́fẹ́ fẹ́ fòmí rù ó sáré mú ìwé rs50 rice to very plenty واشكر السقامة وقرأ بابه أبدا تجدي للسقام طبيبا. أبدا تجدي للسقام طبيبا. ọlọ́mọdé ó kẹrìnkẹ́ tí ò ní sórí rẹ̀ عليكم في الدنيا ودراع ẹ̀yin ọmọ kí ẹ̀ ti sàmì tí إليه لعله mọ̀ sàmì يعفو ويسكب. kó lágbà tí ẹ fẹ́ mú wọn tẹ ibi ọ̀kadà náà ti mú ọ gbé jáde kó má bàjẹ́ rí àrùn rẹ̀ lọ sọ fọ́nà nǹkan ọmọ sófò ọmọ sófò ọ̀pá 2000 tí ènìyàn bá já pẹ́ àwọn tí ẹ lè àrùn rẹ̀ nù pé ọ̀ ní jèrè tó fi kú dábí ló jèrè كن في الدجى ودراع إليه لعله. wọ́n ti ń ṣe àwọn èèyàn pọ̀ ẹ̀kan mọ́ ní sọ̀tọ̀tọ̀ kálukú mọ́ ti ń ṣe ní ọmọ ní يعفو ويسكب. ó sì wá gbowó ṣe nígbìrà tán ọwọ́ lọ fi mọ̀ gógóró sọ fọ́lọ́hun ọ̀ lè jèrè ó lè jèrè wọ́n ti ń ṣe àwọn èèyàn pọ̀ o ọ̀pọ̀ kí kálukú lọ sọ fọ́lọ́hun ẹ̀gbọ́ kó lọ́gùn sọ́lọ́hun pé ti ń ṣe mí nì ní tí ń ṣe mí ní ọlọ́run èmi ní ìṣèwọ́tọ̀ ọmọ bọ́ ti wà ní wàásí lálẹ́ kí ni ń ṣe ọ́ kí ni ń lọ dàgbà mọ́ ìyá rẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló ti jẹ́ lóúnjẹ rẹ̀ Allahu Akbar ọ̀sùnkún èyí sọ́lọ̀ lágbájọ́ wọlé túláàsì ló bọ́ lẹ́jọ́ ìyí ó wọlé lánàá ìpín rẹ̀ dà ìpín ẹ̀dà níbẹ̀ دموعا ونحيبا. náà واشكو السقام. dá omi lójú kọ́ wá ké sí ọlọ́run lọ́rùn ní sọ́lọ́ lọ́rùn ń ti wí nù واشكو السقام ودراع وكرع بابه. ẹ̀yin ọmọ mẹ́sìn wọlé rẹ̀ أبدا تجدي للسقام طبيبا. ọlọ́run أبدا تجدي gbogbo tí ń ṣe mí tí ń ṣe mí èyí tó ṣe tí ò ṣe ń sọ tí ó ṣe sọ ọlọ́run náà kò tájú mi méje sàárẹ̀ mọ́ أبدا
ọlọ́jà wọn lálùbáríkà ó ti ń yí olúkálùkù mọ́lẹ̀ ọlọ́dọ́kùn bá là níbẹ̀ lálẹ́ Abada tajidi o lè ṣe àmì tàbí bá. ọmọ ìlúmí lọ jí búrẹ́dì wálé ni kò fẹ́ yí o lè ìyá rẹ̀ lọ́kùn mọ́lẹ̀ ni wọ́n lọ jí búrẹ́dì tí wọ́n ti bomi kìí so le ebi pọ̀ bí bá pọ̀ tán èyàn ayàyàkúyà ọlọ́run mo wọ́n náà tọ́lọ̀ ìjọgbọ́n ayé fún pè mí padà ń tẹ̀sí ní ìwùdí Innal arda lillahi. àkọ́kọ́ náà wọ́n tó gbọ́dọ̀ ló fún ọ lórílẹ̀ ayé ló fún wọn a sì gbọ́dọ̀ fojú di wọ́n ọlọ́run gbé ní ọlọ́wọ́ ni al-aghniya tó ní àti ń kọ́ àwọn ọlọ́rọ̀ àwọn tẹ́wà wealthy tí wọ́n ní láàrí dáadáa bọ́ bá ní wò sí láyé wọ́n fàyè ní ọlá wọ́n lè rálé yí kó fi kọ́ tọ́ílẹ̀tì ẹ̀rọ mí ìrànlẹ́ tó wó ọdún mẹ́wàá kò tí ìmọ̀ tí ó kọ́ ó sì lé ẹ̀ tó wà ń bẹ̀ jáde ẹ ti ṣìṣe ń tẹ́ nílò lásìkò kí lẹ léyìn kó bẹ̀ fún ọlọ́lẹ̀ lé ikú ọlátẹ̀wà ìyá kan fi wá bóòdè ọba fún mi lóṣù kan kò síbi tí ń kọ mọ́ sí ó ní ẹmọ owó ọmọ lórí wọ́n wo ayé wọn lórí àwọn ẹ̀yìn ọlọ́wọ̀ tẹ́ dájú burúkú yìí ìyá mi wá kó kùkú jáde ẹ̀rọ tí ẹ̀bá ọkọ́ sínú ọkọ̀kọ́ pé tí ń gbẹ́nu rẹ̀ ní kúkú gbogbo adìẹ rẹ̀ jáde ẹ ọmọ kí nǹkan bí ìrọ̀gbé jáde ohun tí ìbòdè lọ́sàn gan adìẹ tí ìjọka bàbá ẹ̀yìn ọmọ tí ń jẹ́ o Innal arda lillahi yurithuha man yasha'u min ibadihi. àwọn ọlọ́rọ̀ wọ́n wọnú mọ́ ń yẹ ṣáà ọlọ́rọ̀ ọkà ń yẹ ẹni láàrí tẹ́ déédéé tó yẹ ká fi owó yín ṣe dúkìá yín tẹ̀ fi ń jẹ ọlọ́rọ̀ ẹ̀wà fi ń para ayé lẹ́kún ọlọ́run bá foríjì bàbá sí túgbàjà pé Ramadan bá dé sí túgbàjà ọkà àbà tí wọ́n rò fẹ́ tó tírélà kan kálukó wa àkàrà báyàn ọ̀pọ̀lọpọ̀ ọlé tó wà ládùúgbò wọn ìdáná sínú wọ́n lọ gba ẹ̀kọ́ lé tútù gbàjà àyà tí a gbà kòkò tí a tó jọba ẹ̀ ó lé ní 21 ẹ̀kọ́ ní kòkò ní o yóò mọ̀ sọ alágbárí ìtẹ́fìdélé ni kò sí èkún jọ́nà pé yẹn gba sàárà kò sí èkún pé wọ́n lò ọ́ àwọn ṣe ti ẹfọ́ lọ́ní ọlọ́ba kẹ́sí tún gbàjà bá gẹ ọ̀bá sí tún gbàjà ṣe bí láńsọ̀ yìí àwọn ọlọ́rọ̀nù ọlọ́jọ́gún lẹ fún ẹ ilé tí bàbá ń kọ́dọ̀ ní bẹ́yẹn lọ sí ilé mẹ́fà tó bá kọ́ yóò jẹ gbèsè ọ̀nàbá kí àwọn abẹ́lá fún agúnbẹ́ adé alẹ́tí máa gúnbẹ́ adé wọ́n sàrà láti sàmárì igè bàbá ọ̀tọ̀ lórin ládùúgbò wa ní àárín ìdákọ̀ gbígbà mọ̀dánà bá dé ẹ ti mọ̀ pé àwọn ẹ̀wọ̀n tẹ̀rí sí ni ẹ̀ ní tí ìjẹta ẹnìkan tẹ̀lé omi ò tún gbé tiẹ̀ wá àwọn tọ́lọ̀ ń jogún ayé fúnnù ẹ̀yin ọlọ́rọ̀ tọ́lọ̀ ń bùn jẹ tẹ́ni fá tẹ́n fi dọ́là orísùn ẹ̀wà tọ́nà ẹ̀ tọ́lọ̀ ní kẹ́ fi pa ayé lẹ́rìn ẹ̀tẹ̀lé mi o ẹ̀wà fi ń pa ayé lẹ́kún tó bá rí bẹ́ẹ̀ ẹlẹ́jọ́ tẹ́ rò ẹ̀dáràn lọ́dọ̀ Ọlọ́run Innal arda lillahi yurithuha man yasha'u min ibadihi. lọ́wọ́ àwọn làwọn tẹ́ ń dájú ọlọ́sẹ̀lú wọ̀nyí
àgbákù tó lẹ́yìn nǹkan ọmọ kí ó kẹ́ mọ́ pé wọ́n pè tán ni àwọn aláṣẹ látòrí kánsẹ́lọ̀ aláṣẹ gúdúgbẹ́ kánsẹ́lọ̀ ni wọ́n pọ̀ ọkọ̀ ọmọ òfin ọ̀nà orébù sí ẹ̀gbìmọ̀ bẹ́ẹ̀ Nàìjíríà anime ni wá ní dáìlò address me properly because fi ọ̀nà orébù sí ẹni tó sálárì rẹ̀ kò gbábẹ́rẹ́ wákàtí òun náà tó wá lọ bí yàwó mú ti rẹ̀ tí wà wọ kéré tútù dáadáa kẹfẹ́ àpá fún dàwà kò kọ́ńpá wọn mọ̀ mọ́ kọ́ńpá wa jẹ̀mọ́ ẹ̀wù bẹ́ẹ̀ tí ń ṣe ẹ̀wù bẹ́ẹ̀ lọ́tẹ̀ tí ń ṣe wá ẹ̀ẹ́dẹ́mi náà ni sinimi ní sọ̀rọ̀ kí ní dẹ́rù bẹ̀yìn ẹ̀wùmọ́ aláṣẹ ṣe ń ṣe wá ọlọ́run jogun ọ̀nà fáláṣẹ débi pé wà láì tí a máa ń sọ̀rọ̀ báyìí ẹ̀rọ pé sánmọ̀ làṣẹ tí ń wá ni bọ́ọ̀lọ̀ ti ṣe ọ́nù ṣùgbọ́n wọn ò lo àṣẹ síbi táàtì rí ìdùnnú tó bá rí bẹ́ẹ̀ wọn ò rojọ́ níwájú ọlọ́run ọlọ́run ló jogún rẹ̀ fún àwọ̀ òjì ẹ̀gbọ́n fa ta ló mọ̀ fa kún òfin kàrẹ́kàtà pákílì ò tó mọ́ bí a ṣe láwọn tí a bá kalẹ̀ náà tí a bá pààyàn àwọn oníṣẹ́ méjì àyẹ́lùkàṣí ni àdúgbòsí ọ̀rọ̀ sí àzàrà ìlú ọmọ ojú ẹ̀jẹ̀ ẹni tẹ́ bá lé kòbàkòbà kó tó jẹ́ fílẹ̀ wọ́n ti gé ní ìsẹ̀yìn wọ́n sì padà yóò kàn kápò bí láni káàlà wọn tẹ́ sanwó fún lọ́jọ́ bá ti sí ilẹ̀ afẹ́ká gbélé kò sọkún náà gbọ́ àwọn àṣìgbà wọ́n gba sí àṣàrà ìlú nígbàtẹ́ bá ti ní ọtí tó tí ń rìn bí dáńgámìlà wọ́n pààyàn náà ẹjẹ́ tilẹ̀kùn ẹ̀sùn lọ́sàn gan agbolé tí wọ́n bá rìn wọ́n bá ẹkún ọ̀sọ̀ ni àwọn aláṣẹ yìí ṣé wọn ò ti wá sọra wọn dọ́lọ́ òdí méjì ẹjẹ́ ìfèèní méjì tí ká máa lọlé والعاقبة للمتقين jọ́mẹ́jọ́ látúnyìn bọ́ni wọ́n ti ní akíbà bọ́ni wọ́n ti láti bọ̀tá kẹ́ẹ̀mọ̀ ẹ̀bẹ̀kẹ́ máa ní ara ayé láà kẹ́ẹ̀mọ̀ pa ara ayé lẹ́kún ẹ̀tún wá ní ẹmọ̀ bọ̀ká tó máa tò ní ìsìn ẹwọ kò lọ̀rọ̀ sí ẹwọ ìyà tí àtúnbẹ̀rẹ̀ ìyà mí torí wọ́n ń kọ́ṣẹ́ lọ́wọ́ ara wọn ni pé ẹ̀yin ẹ̀pọ̀n lẹ́kún ọlọ àwa náà fẹ́ gbà lọ́wọ́ yín káàánú pọ̀n lẹ́kún yòókù wọ́n ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn ni kan náà ń fò aṣọ ní ń pààrọ̀ ẹ̀mí ibú náà ló wà lára wọn ẹsọ ni tí ò ti dáyé rú kan tó fẹ́ tuntun dépò tán bá káàkiri ẹgbọ́ abẹ́ ẹ̀dáhùn ẹ̀rẹ́ ìwọ̀n lọ́rọ̀ tó jogún ayé fún ẹ̀dáhùn ó dórí ìtì alẹ́ ó làmà ọ̀ ha ọlọ́mọ jogún ayé fáwọn àfáà لو أن أهل العلم ولو أن أهل العلم صانوا صانهم طبعا كده ده إنه نسيته ولو عظموا في النفوس لعظما ó bá yẹ ṣe pọ́n àfáà létó bàbá mi tó léwu lórí àkúnlẹ̀ akramakala bàbá tí ó kúnlẹ̀ ẹ̀kún ọkọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ ó fún wa gbọ́ ọmọ táà sí ń dá ní pé wọ́n fọ́ lẹ́tí ẹ̀ sì ń lù à ẹ̀yìn mélòó àfáànàfà ẹ̀ sì ń lù à kùránì wọ́n náà panu ولو أن أهل العلم صانوا صانهم ṣé gbọ́dọ̀ lọ́rọ̀ wàláhì bàbá ọlọ́run gbé ọlá fún àfá ọlọ́run bá yá yíwà jẹ́ à ń tọ́gùn jọ kan àwọn ẹni kó káàkiri a lọ sí Burkina Faso ní wàgá ugu ní bòbò Burkina mo ń kó wọn lọ
àádé bì kan àwọn ń béèrè ìwé wọn mo kàn jáde ní ọkọ̀ ni wọ́n ní gbogbo wọn ní ẹ̀sí wọn lé mi lórí tẹ́ ẹ̀ bá rí ẹ̀ máa wá mi ká kò gbédè àmọ́gbọ́ kàràmọ́kànlá ó ní ẹ̀ máa kún ọ lọ n ti ń já àfáànù ọlọ́mọ pín àfáàlé ìwọ̀tẹ̀ wá pọ́nlé ní wá bọ́ ní yàrá ọmọ pólì wọ́n ní láyé rẹ̀ fún mọ̀sí lébì orí ìrìn owó ولو أن أهل العلم صانوا صانهم mo sùn lọ́sá aláhàkùbà wọ́n kí mọ́sílásí mú wà ní aláhàkùbà عظموا ọmọ orò wọ́n ti yí gbogbo nílò wọ́n sáyé àdábàrá àdídà yìí في النفوس العظيمة ẹwọ máa fà tí wọ́n sọ́ra wọn dà lónìí ẹni bí kíni bí kí wọ́n jíwó lóde àwọn ẹmọ bọ́sọ̀kòtò yìí lóde ó tó tí ò wọ́n kẹ̀kẹ́ tẹ́lẹ̀ wọ́n sẹ́ ní ìsẹ́bí ràndórì wọ́n tó wá ní sífìlà ààbò náà tẹ́nà fìlà nítorí wọ́n ti wọ́n sọ́ọ̀sì lóde yóò jalè ẹ̀kọ́ ìbọ̀sẹ̀yìn ẹ̀bọ̀ àwọn arìtọ́ wá róòlù owó àti wá sáàtì ààrẹ wọn orí pa náà ní ó fẹ̀ dí ó ti wó bọ́lé ilé ó lọ nígbè ولو أن أهل العلم صانوا صانهم ọkọ̀ kó sẹ́gẹ́sẹ́gẹ́ bó lórí rẹ̀ ìjọba gbówó ní mọ́sílásì fún ní padà rẹ̀ ولو عظموا في النفوس jàmá wú tí ẹ jálẹ̀ kí mọ́ wí tèmi lọ العظيمة bó ṣe gbà lálẹ̀ inú حياكم الله kápẹ́ láwọn tí a ní ìmọ̀ wọ́n sọ ìmọ̀ ni ìmọ̀ ni bá di àmì tí ó mọ̀ sún àká sọ́ọ̀nà hùn ìmọ̀ bá mọ́ mójútó àká ni lọ àzọmú òfin nufus la ọ̀zẹ́mà kápẹ́ náà gbé ìmọ̀ tóbi lẹ́mi ni ayé bá máa gbé wọn tóbi ni ọlọ́run wá dogun wọn fẹ́ yàn fà tán èyí náà wá ń gorí ọkọ̀ ẹ dìbò fún náà bá ń wọn ní apánsá wọn ní apánsá láwọn ó wá dásùbá àwọn tó lu àfáàsà àgbákò àfáà tí ò dúó lé kí ó sórí ibúdàmí lónìí ولو أن أهل العلم صانوا صانهم bàbá ọlọ́mọ yomi kó láàrin àwọn àfáà ọlọ́run jogun ọláfàfà Allahu Akbar àfáà jẹ́ tó lókò lé jẹ́ wọ́n kò sí wá fún ọ Allahu Akbar gbà tí mo wà ní ọ̀dọ̀ Samari bí àwọn àfáà tó dúró oúnjẹ ò dálẹ̀ mi rí gbọ̀n ya lẹ́gbọ̀n tí ya lẹ́dákẹ́ lọ́mọ tó Sofo jọ jàbá ẹ̀ àmì ọ̀tún yàmú fílẹ̀ ọlọ́mbà kẹba gẹ̀ẹ́ wàrà káyọ̀ má bí ó sì kó wá nì alájà wúrà ọlọ́mbà kẹba gẹ̀ẹ́ àpò ráìsì ló fi tilẹ̀ fún mi gbà tí nkọjá yé mi kálájà ní wọ́n tàgé bá lọ tí a bá lọ Màdúgùrí bí ní tí ó mọ̀ bí báyìí bí àwọn ejò ní wọ́n rà fún mi àwọn sọ mọ̀lẹ́bí nígbà náà ẹ gbàgbé ẹ̀ káàkiri kẹwàá tí wọ́n yọ sọ bí ọ̀gá lọ ó wà kísà láti kékeré ọlọ́pẹ́ kéré ní òjí ẹmọ̀ ẹlọ́bẹ̀ẹ́rẹ̀ láti wọ́n tójú wọ́n bẹ̀rẹ̀ Samari wọ́n sọ fún ipé nù kó bẹ̀rẹ̀ èmi só jìyà pàápàá ọlọ́mọ́sí jẹ́ bá wàkísà wọ̀lọ́ ogun tó jẹ́ tí ẹ̀tọ́ wàkísà bí igi ilé ìwẹ̀ dábí ló ń jẹ́ ولو أن أهل العلم صانوا صانهم ọlọ́run jogún lẹ̀ náà wà fáà àbẹ́bẹ́ tó lókè ó sọ́dẹ̀ ní àbùkù ẹnubò náà ṣe lò ó àfáà sí máa ń fàárọ̀ obì olómi ọlọ́dún ní fẹ́ yí ọwọ́ ni ẹjẹ́ yẹ̀yìn náà wò ó fẹ̀yìn ọgbà ní ojú ó ní mo yẹ̀yìn wò padà dáa fún kéwò lẹ́kẹ́ bóbìnrin ò bá lọ tọ̀ kí lọ sàlùwà láńtí ẹ níbi tó ya wèrèdé ojoojúmọ́ ní ma tọ̀ bí alátọ̀sí ẹni bá láàrin ọkùnrin wọ́n máa ti lábà aníwọ̀n náà náà tí ẹ̀ wọ́n náà náà jẹ́sẹ́ rí owó akọ́kì náà kò bí lè tí ولو أن أهل العلم صانوا صانهم àbí ولو عظموا ẹjí káwọn àfáà náà mọ yìí mímọ̀ tọ́nà fún wa ẹ̀gbọ́ kéèyàn tó lè command the respect yóò respect ara ẹni ìyẹn ló pẹ̀lú izzatu nafs
wọ́n á pè ní izzata nafs àwọn izzatu nafsi ni kíkálùkù ọ̀nà mójútó déédéé tọ́nà fún ní bí ìmọ̀ kó lè bá àgbá yìí dọ́jọ́ alẹ́ kó lè bá àgbá yìí dọ́jọ́ alẹ́ wọ́n gba tébù tẹ́nísì ládùúgbò ọba òkówó tẹ́tẹ́ lọ àbá owó tó tẹ́ fẹ́ sí ìnáwó ládùúgbò wọn tí wọ́n ò pé tí wọ́n ló pò wọn dáná oníṣẹ́ ti gé ẹran tán wọ́n kàn fi sí bí yín atásí lójú ni wọ́n bínú láàmú pẹ́yìn ní àfá kílẹ̀ ń wá láàrin ní tí ìnáwó sọ ní pé bá dé ká yín atásí la wọ́n wá dọ̀tí rẹ̀ ọwá ń sọkún òsì ọmọdé àkálẹ̀ wọ́n ń sọkún wọ́n ò rí kó tó wọ́n pọ̀ dáadáa parí ẹ̀ká máa lọ lé ولو أن أهل العلم صانوا صانهم ọlọ́run jẹ́ àjíjọ́ mẹ́jọ lọ ولو عظموا ẹ̀sí àmì في النفوس لعظما bẹ́ẹ̀ bá sí àmì lẹ́nu mi díẹ̀ ẹlẹ́wọ̀n lọ́wọ́n tó dogun lẹ̀ fún tó yẹ pé wọ́n mọ̀ pàṣẹ lọ ní ẹlẹ́wọ̀n ẹ̀dámilò al-ubad al-arifun gbogbo ọ̀tọ̀ bá jí ń tẹ̀sùbá tẹ̀sùbá ilaha ọlọ́run máa jogun lẹ̀ fún wọn because ẹni ọ̀wọ̀ ni àwọn wòlíì ni bọ́dá wòlíì sí ní sí tán 44 hàn tú tẹ́ẹ̀lẹ́sẹ̀ kálúwà tẹ́ẹ̀ fi ọmọge wálúwà àgbàtúnú rẹ̀ yóò bí bọ́ọ̀dù ní kẹ̀kẹ́ tó túlẹ̀ ìwádẹ̀ dámi lóhùn ẹ̀ẹ́tọ́ lọ ẹ̀ntrọ́sì ayélé lọ́wọ́ ẹ sì dá ọlọ́run èyí tí a ní kí wọ́n á máa bá táyé bá ń mì ẹ̀yin gẹ̀rẹ̀ dojú ayé rú ẹ̀bùjú ọlọ́run jẹ́ lójú rẹ̀ lọ́nà nìkan ولو أن أهل العلم صانوا صانهم jẹ́mọ́ ẹ̀dámi lónìí tàwọn àfáà lóòrùn àwọn ará obìnrin rọ́tí ò ní pa wọn ò mọ́ kéwù kò sí tún èbí ọlọ́ tí a bá gbámù rírí èyí wọn tó mú wọlé jọ tó bá kú etí wọn tó filẹ̀ wọn ló yọ́ náà yá wọn kọ́kọ́ lò sígẹ̀ ọmọ kéékèèké wọn fi hàn gbádùn dáadáa ó wà bóde yóò máa rọ̀ má gàn náà ọ̀nà rédà tó máa ṣe bí ẹyẹ tó tó pa tó bá kọ́ lérò kọ gbẹ̀fọ́ ogún fún náà kójú ló lè là torí ayé rẹ̀ ti bàjẹ́ ó kà sún mi kò lẹ́jẹ̀ ó ti pàdé àwọn kàkàṣẹ́ là àwọn ìyá ọ̀ràn tẹ́ fi wàhálà pa ọkọ wọn tẹ́ wá hí ọmọ ọlọ́mọ tẹ́ ń tí bí píò ẹ̀yàn ọdẹ́ ẹjẹ́ sára gbogbo ọ̀dọ́ tó fẹ́ràn kó lọ mọ́ náwó mọ́mì ìyá rẹ̀ sọkún lórí rẹ̀ owó mọ́mì wo lọ ná owó sáìdá sígá mọ́mì ọ̀fọ̀ àbọ̀ bàbá rẹ̀ roko kó tó rí ọyọ nínú àbúhábù tó há sí o bí ẹ̀nà kírẹ́nì sí ọkọ̀ ní mú ọ ń lọ́nu láyé rẹ̀ lẹ́yìn tí wọ́n lẹ̀ báyìí kó máa mú ọ̀dọ̀ náírà lókù bóòlù wíjì rẹ̀. ولو أن أهل العلم صانوا صانهم mo ń lọ lẹ́yìn yẹn bẹ́ẹ̀ bá gbọ́ràn tó lẹ́yìn ọ̀dọ́ ti yọ̀lẹ́ nísìn wọn bí tó lówó lọ́nà fẹ́fẹ́ bí tó bàtà yókù jẹ́rẹ́ yóò fi tiẹ̀ kún ọjà sókun tó ní rí ọyọ habuhabu kànga kánẹ́ ní wọ́n mẹ́nu jà náà habuhabu náà ń pè ọlọ́kanlẹ̀ dáadáa lọ́tọ̀ ni ẹ̀yin ọ̀dọ́ ẹ̀wà fẹ́ níṣẹ́ lápamọ́ ẹ̀wà ń wọ́n obìnrin táyé wọ́n ti ta tán tẹ́yẹn kan tàtí náà máa bí gúgúrú obìnrin wọn á dá sọ ọlọ́run ilé wà ń kó èyí bàbá rẹ̀ ọ̀gbọ́n já sí wọ́n rọ kú ọwọ́ bí wọ́n nà kùn sí ọkọ̀ ní tó ọ̀nà kànga ìwọ́n náà ti ẹ̀wúra ẹlẹ́gbẹ̀ẹ́ ìyá ẹ̀ a sì ń wí fún ọ wá tó ní màìjá ọ̀kàrí ọkúròfò dábílò jèrè ولو عظموا في النفوس لعظما àwọn tí ń pè ọlọ́run gbogbo bàbá àbá bílẹ̀ bá dàrú wa pè ọlọ́run àsìtò lójijì lẹ́ẹ̀kẹ́lẹ́ ni ó wà tó ó kẹrin tí ó pọ̀ náà tí ó tó nísìn gbogbo ọ̀tá lọ kọ́rọ̀ bá nísìn ọlọ́run bínú sí wọn
wọn ò fi tètè bá rántí ọlọ́mọ àgbákò náà fi rántí lónìí wọn ò fi pé ọlọ́mọ ṣètàn náà fi ń darí lónìí bó ráyà sí tó lọ sí jogún lẹ̀ fún ẹ fún ọlọ́run ló kọ́ ẹ pè mí kí n dá ẹ lọ ọlọ́run dá lóhùn tán àwọn ayí síbòmí àwọn ayá wèrè ìyẹn ṣe fi ẹmú sí hálùwà ó lọ fẹ́ wọlé àdúrà wàrà kẹ́gẹ̀ẹ́ mú méje ní dànkan ya lè ṣe ń fò lójú wíńdò yóò tún máa yọ ju ẹ̀yìn ara rẹ̀ afẹ́ jáde tó fà náà nù tí ń gbó sófà náà nù àfíjú dáhùn sófà náà nù àbóyá wèrè àwàrú fíà ibo wá ń jáde lábẹ́ ilẹ̀kùn ara ló ń pa àmàdára yóò mọ̀ sún lè àmà kankan ọ̀nà mọ̀sánù wà àásàdúrà nù nìyẹn wíìdì ní kan kọ́wọ́lá àjọ kàtọ́ kàpọ̀ nílé الإمام فإنه مختار ìkejì lẹ́dà بين الأئمة إنه معيار ké mẹ́rin حي الإمام فليس ينكر فاضله إلا ذليل خامل خسار إلا ذليل خامل خامل خسار إلا ذليل خامل خسار olẹ́nìkan ní máa takò mọ́mọ̀ kó máa lé aburú síká olófò èèyàn lẹ́bàá ń bẹ̀ حي الإمام فربه قد خصوا للدين يهدي الناس وهو منار للدين يهدي الناس وهو منار wọ́n náà wí mẹ́ta tí ẹ kí n ṣàdúrà kí n máa lọ lé ما كان لا يرضى لقسمة ربي ẹ tí ò bá yọ́rọ́ sí ìpín tọ́lọ́wọ́ bá pín tó lóun fẹ́ bá kádàrá dì mọ́ يبقى حزينا الأشرار aburú sì pọ̀ ń gbèsè ayé rẹ̀ حي الإمام ووالده على الهدى ẹ bá dúpẹ́ wọ́n náà tó bí àwọn òbí wa alàlùwùdá orí ọ̀nà mọ̀ ní àwà قد ربياه فليس فيه العار قد ربياه فليس فيه العار wíkan sí kí n máa lọ lé هذا الإمام لواعظ ومفسر أمر عظيم مدهش جبار أمر عظيم مدهش جبار mo fi ń pa máa máa yọ ìjáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá ẹjọ́ kúkà lẹ́lẹ̀ ẹjá tẹ́wọ́ àdúrà wa bárakàlá fi kú ma ẹni àgbàkà tí ó pọ̀ ẹjá tẹ́wọ́ àdúrà wa kátẹ́wọ́ àdúrà wa gbogbo tá a gbọ́ lálẹ́ yìí gbogbo tá a gbọ́ lálẹ́ yìí ìjọ bí ààrẹ